nígbà tá ni wọ́n ń lọ lọ́wọ́ owó tí mo lose lórí kéèsì tí bá ní kí n wò ó lọ kí n wò ó bọ̀ bí láìlè àti ìmọ̀lẹ́ wọ 200 million naira. lórí ẹjọ́. torí ẹni o Saheed Shittu o àti gbé lọ sí kóòtù báyìí Saheed Shittu àti gbé lọ sí báyìí o kí ló dé kí mo ṣe ó bú bàbá wa kò dé ṣe pé mo bú bàbá ẹlòmíì ò ló ń dùn o mo bá ṣe jálàbí jẹ iṣẹ́ tó ń ṣe yẹn ó bàjẹ́ ló ń dùn ló wá ń jò mọ́ pé ó bú bàbá wa o wà nígbà ó ti bú bàbá wa. n tó dùn nìyẹn o ó bá business wa jẹ́ ló ń dùn ló wá di pé nígbà o ẹ mọ̀ jọ lọ ló wá ní ọlọ́pàá lé mi kiri àwọn gbẹ̀mí lọ́kọ̀tù bọ̀ alhamdulilayi. ẹ̀fọ́ kọ́ọ̀tù yẹn kì í yọjú. èmi ò yọjú tí n bá yọjú ló ní ara mo yọjú lẹ́mìí. kí ló dé fi yọjú ń gbà yẹn sà. ó tí mi ò fi yọjú ni pé púpọ̀ nu àwọn ẹjọ́ mi tó pè mí fún. To be honest púpọ̀ nu ẹjọ́ tó pè mí fún wọ́n kàn wọ́ọ̀kì ẹjọ́ yẹn wọ́n kàn ń force arraignment náà ń wá pé. àròdàròdà ni. bíi pé kọ́kọ́ gbé mi wọlé kí n ṣáà ti ẹjẹ́ bàbá àrùn mẹ́wọ̀n. kò ní ẹsẹ̀. ẹ̀bùn tó bá tẹ̀lé ti gbé mi wọlé adájọ́ rẹ̀ ní òkè ó jẹ̀bi àbó jẹ̀bi torí mo máa rí nǹkan tó pé àmì ò jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí náà ó jẹ̀bi ó bá lọ ṣẹ̀wọ̀n ó jẹ̀bi ó bá lọ wá ìkọ̀kọ̀ gbé ẹdínú ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n yẹn làwọn ń wá. ẹ̀yin ò sì fẹ́ wọ bẹ̀. mi ò fẹ́ wọ bẹ̀. sẹ́yìn wọ bẹ̀. ọlọ́run gbà. o ti ẹ̀ rìmáàdì yìí pé mo tẹ̀ jẹ́jọ́ kan àbí bí wákàtí mélòó kan. wọ́n ní àwọn tó fẹ́ mú mi ẹ̀ nágbára ẹ̀ bọ̀tọ̀ ọlọ́run ò gbà ní. bí bàbá tó gba góòlù yìí sì ó yẹ kó lè jẹ́ ẹni tó yẹ kó máa parí ìjà kò kì í jà. bọ̀kọ́ táwọn máa ń jà wọlé ọba mi lórúkọ jẹ́ onímọ̀ sí. àwọn yóò ṣe gbogbo orúkọ tó bá bàbá tó gba góòlù kò ń ṣe irú bàbá tó gba góòlù ẹ̀ kó máa jà kò ń ṣe irú wọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ dúndùn àgbàlagbà fáà nílẹ̀ Yorùbá àwọn náà fẹ́ wà nù wọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ wà bẹ́ẹ̀ kò ń ṣe irú wọn ló yẹ kó máa jà tí kí irú anybody bá lè wò kó bu wọn no matter irú èbú náà tó ń tàn bá jẹrà make apology kékeré come move on kò ń ṣe irú wọn ẹ wá ń fà á títí pé bí amúgbé ẹlọ́kọ̀ tó ń gbé no kí ni yẹn ò ní sẹ́tù àgbàlagbà wọn yẹn ò ní jágbáre. tẹ́lẹ̀ lè kọ́ ọ̀rọ̀ bá. kọ́ wọ́n máa wò pé ìwọ náà ní oníjà ni ẹ máa wò pé ìwọ náà oníjà ni ẹ jẹ́jẹ́ mi mò ń lọ mi ò bá yín dá sọ̀rọ̀ alálàáfà jẹ́jẹ́ mi mò ń mú gbómi jẹ́jẹ́ mi tó tọ́jú mo mú gbórí rárá fáì mọ̀ yọdún. ẹ ti mú rí. mo ń gbórí dáadáa fáì mọ̀ yí ọdún. nígbà yẹn. nígbà rí. ok sir. ok èmi tí mo ti ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ rí tí mo wá yí padà tí ó jẹ́jẹ́ mi mo ra lọ mi jẹ́jẹ́ mi ò ní mo fẹ́ bá yín dá sọ̀rọ̀ aláàfáà ọlọ́run ló lọ mú mi kó omi tí mo ti mú gbó ló wá tì mí bọ̀ àárín yín ẹ̀yìn àfáà pé gbogbo nǹkan táwọn ìpín ṣe tí ò dáre o bá wọn dá sí ṣé kí mo lọ mi jẹ́jẹ́ mi mo mú gbó mi lọ́lọ́run yí mi kó bẹ́ẹ̀ ló ń gbé mi kó bẹ́ẹ̀ ló wá tì mí bọ̀ àárín yín. èdè kódà lẹ́yìn dẹ̀ fi sọ̀rọ̀. kí wọ́n ní ká ṣe sí jẹ́rí àwọn èèyàn náà miss kóòtù Dr. Alifulany nígbà tí èmi àti Dr. Alifulany settle Dr. Alifulany wọ́n ti mo surrender fún Dr. Alifulany pátápátá pé ok o doctor ohun tí mo sọ lélẹ́yìn ẹ bá àwọn èèyàn wa yìí sọ wọ́n lókè doctor ẹ̀ sọ pé ok o ṣètò àti drop gbogbo wàhálà tó bá wọn fà gbogbo mi ò ní bú anybody wọn mọ́ wọ́n dẹ̀ sọ pé àwọn máa bá gbogbo anybody sọ̀rọ̀ gbogbo ìjà yìí àwọn máa calm ẹ̀ àwọn máa settle ẹ̀ but àwọn kan sọ pé Dr. Alifulany ṣe máa settle pẹ̀lú mi wọn ò lẹ́tọ̀ọ́ àti settle pẹ̀lú mi. àwọn wo náà. àwọn tó wà pọ̀ Dr. Alifulany. àwọn wo ń bẹ̀ ṣé múlí Bàrígà ni àbí Ọ̀kọ́lọ́mọ àbí tá a ní. Ọ̀kọ́lọ́mọ bàbá ń Bàrígà gbogbo àwọn èèyàn fẹ́ jẹ́ kọ́rọ̀ yẹn settle pé Dr. Alifulany kò yẹ kí Dr. Alifulany surrender bẹ́ẹ̀ Dr. Alifulany dẹ̀ rí gbà yẹn tí Dr. Alifulany ò bá surrender àti mú Dr. Alifulany lọ́wọ́ ẹ̀
gbàdá rẹ̀ ti mú wọn lọ́wọ́ pé ókè o ẹ pé tí a bá jọ ń báyọ̀ tẹ́yà àti ìyàwó jọ ń jà ẹ wà wá àkọ́tẹ́ iná máa fi mú àwa ti wá rí pọ̀ láti fi mú Dr. Alifulany ẹ̀ wò ohun tí mo fi mú àwọn yẹn tá a fi mú àwọn yẹn ti lágbára àwọn gbọ́dọ̀ drop tọwọ́ tàwọn tọ́wọ́ fi gbé mi lọ sí ẹ̀wọ̀n èmi náà lè ní kò tí mo fi lè gbọ́ wọn lọ sí ẹ̀wọ̀n àwọn àjọ tira wa ló mú owó ké olùdarí ẹ̀wọ̀n settlement ẹ̀jẹ̀ kájọ wà bàbá kálàfíà lè wà tẹ́yìn bá lọ́dọ̀ gbẹ́mọ̀ lọ́sàn èmi ò ní yọjú but ẹ̀yin wà Nàìjíríà Dr. Alifulany sẹ́mi wọ́n ní pé mi ò gbọ́dọ̀ wà pé kẹ́mi máa gbé lóyìnbó kí n máa wà Nàìjíríà o èmi máa ń yọ wọlé sí Nàìjíríà máa wọ Nàìjíríà but ní yíyọ wọlé ni o orí internet mo ti sọ yìí. nígbà yẹn dọ́gbọ́n rí nígbà yẹn ni. mo máa ń wá but bá wá ìpàdé àwọn gíláàsì ó ṣèdádún àwọn mọ́pò mi àtàwọn tèmi la máa jọ ń lọ a máa ń lọ a máa pọ̀ ní kọ́fọ́ ẹ̀. security yẹn pọ̀. tó pọ̀ pẹ́ẹ́n tó a fẹ́ mú mi báwo ló fẹ́ mú mi láàrin àwọn tèmi jẹ́ wọ́n ti sé mi wọn àwọn osùbùrè wọn wà ń bẹ̀ kí ló dé. wọn gbọ́ nǹkan kan. àwọn náà gbọ́ ọkàn àwọn osùbùrè wọn àwọn tèmi gbọ́dọ̀ láwọn kan lé wọ́n dúró rè jẹ́ pé wọ́n confirm tó dúró tọ́pọ̀ tí ó ṣe táwọn gbogbo ẹ̀kọ́ nínú ok Dr. Alifulany kẹ́ máa wà Nàìjíríà mo ní mo gbà mí ní wà Nàìjíríà tí bá dẹ̀ máa wá kó dẹ́ẹ̀dìlì mi máa dẹ̀ máa lọ mi. ẹ̀dẹ̀ wá kó dẹ́ẹ̀dì gbà yẹn ẹ̀dẹ̀ ń lọ. mo wá kó dẹ́ẹ̀dìlì mo dẹ̀ ń lọ mo wá ní Dr. Alifulany ẹ̀yin náà ẹ̀yẹ̀ ní gbádùn Nàìjíríà ẹ̀ mo wá fọlọ́pàá láwọn náà kiri Nàìjíríà àwọn onísìnyí èmi náà onísìnyí adẹjọ oríṣi agreement pa wàhálà àti ọkọ yìí Dr. Alifulany wà pẹ̀lú ìyàwó ni wọ́n máa sùn pẹ̀lú ìyàwó wọn lé làwọn ọlọ́pàá máa pe Dr. Alifulany máa sápò lé adéwìlẹ̀ ra wa kìíní yóò dẹ̀ make sense pé kí ni à ń bára wa jà fún kí ló dé eléyìí tó ṣe ò dáa èyí tẹ́ ìwọ náà ṣe ò dáa ok ẹ má jọ ṣe lé ìwọ náà má ṣe lé mọ́ èmi náà ní ṣe lé mọ́ ó tọ́ tàbí bára wa fà nìyẹn pé eléyìí ò lọ kò lọ. gbogbo àwọn allegation gba yẹn wọn ló jẹ ẹgbẹ́ kànga kan ẹ padà clear kó tó gbé bí ilé iṣẹ́ tó àbí. bẹ́ẹ̀ni jẹ́jẹ́ mi mò ń lọ mi ò bá yín dá sọ̀rọ̀ alálàáfà jẹ́jẹ́ mi mò ń mú gbó mi jẹ́jẹ́ mi tó tọ́jú àpò gbogbo rí rárá fáì mọ̀ yọ ọdún. ẹ ti mú rí. mo ń gbórí dáadáa fáì mọ̀ yọ ọdún. nígbà rí. ok sir. ok èmi tí mo ti ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn rí tí mo wá yí padà tí ẹ̀pọ̀ jẹ́jẹ́ mi mo ra lọ mi jẹ́jẹ́ mi ò ní mo fẹ́ bá yín dá sọ̀rọ̀ aláàfáà Ọlọ́run ló lọ mú mi kó omi tí mo ti mú gbó ló wá tì mí bọ̀ àárín yín ẹ̀yìn àfa pé gbogbo nǹkan táwọn ìpín ṣe tí ò dáre o bá wọn dá sí ṣé kí mo lọ mi jẹ́jẹ́ mi mo mú gbó mi lọ́lọ́run yí mi kó bẹ́ẹ̀ ló ń gbé mi kó bẹ́ẹ̀ ló wá tì mí bọ̀ àárín yín. èdè kó dẹ̀ ní ẹ̀ fi sọ̀rọ̀. kí wọ́n ní ká ṣe sí. Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó. bàbá ẹ̀yin méjì náà ni ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ kínní lónìí ó ti di pé bí àwọn àfáà àti àdìbọn lọ kóòtù débi pé alájà Kàfílà Káọ́là ọmọ lọ́jọ́ kan ní Òkè Kúrà eléyìí kí ni mẹ́sẹ̀jì tẹ ní fún àwọn yòókù yín lórí ọ̀rọ̀ tẹ kí ká sọ nítorí àjọ mùsùlùmí kọ́ pé kọ́ parí dípò à ń lọ kóòtù kí ni mẹ́sẹ̀jì yín sàrò ilé ìsà. mẹ́sẹ̀jì máa pa àti fẹ́ pàṣẹ fáwọn àgbàlagbà wa ni pé ó yẹ kí a ní àwọn ẹ̀ńtàlì gbọ́rọ̀ sí lẹ́nu. wọ́n lè ṣe é káyì. pé ẹ jẹ́ ká ẹ stop ilé but àwa kan gbọ́rọ̀ tó bá ní stop bí mo ṣe kéré tó yìí ọmọ kékeré kan wà tó nà máa sọ àfa àrísálà TV àfa Sodiq àrísálà báfa yẹn ṣe jọ ọmọ kékeré tó bá níbi pé mo fẹ́ ṣe kinní kan tó bá kí fóònù mọ́lẹ̀ lásán tó bá dá àbáṣà assalamu alaikum àbálẹ́kùn mo rí nǹkan báyìí tẹ́lẹ̀ pósítà tẹ́lẹ̀ ṣe ẹjọ́ tó lọ́lọ́ ẹjọ́ kinní ẹjọ́ tó bá kọ̀ fún mi ní small reason lásán tó lè mi máa listen to everything tó bá sọ kankan máa wò pé ṣé o tó sọ it make sense tí o bá make sense máa ń no o gbọ́dọ̀ proof mi wrongi máa gbà tó bá lè proof nǹkan tí fẹ́ ṣe wrongi o tí mo dẹ̀ rí pé reason yẹn tó mú wá fún mi yẹn ó make sense máa tẹ̀lé àwọn
àwọn àgbàlagbà wà tó ń bá wa dá sọ̀rọ̀ irú àfáà rìsálà yẹn kí irú àfáà yẹn àbáyẹn kéré bíi sẹ́ẹ̀tì tí ìbá ṣe mistake bóyá bíi sẹ́ẹ̀tì first born mi ni. láfẹ̀ jẹ́. láfẹ̀ tí ìbá ṣe mistake tí ìbá mi mọ ìjà àfáà yẹn gbà tó bá ṣe mistake yẹ bọ́ kí irú àfáà yẹn pè mí kí wàá máa wà gbọ́rọ̀ sáfáà yẹn lẹ́nu àwọn àgbàlagbà tó bá kí fóònù mọ́lẹ̀ pé wà ní stop ókè gbà tí mo sọ̀rọ̀ bàbá wo bá náà ni bí mo sọ̀rọ̀ ẹ báyìí sheikh mayẹlẹ́à sheikh wa mayẹlẹ́à bàbá wa mufti gbogbo àwọn alùsùn náà gbogbo lẹ̀ Yorùbá wà pátá sheikh mayẹlẹ́à ni o mufti gbogbo alùsùn náà gbogbo lẹ̀ Yorùbá àwọn ni àwọn dókítà náà ti di dókítà sí dókítà sheikh Imran mufti bàbá mayẹlẹ́à wọ́n pè mí pé àti àfọ àwa Kakuri wọ́n ní n tó sọ́pọ̀ àbọ̀ ọba lọ́rí ẹ̀ no ó ti pọ̀ jù kí ló dé lọ make apology láti 2021 àbí láti 2020 mo dẹ̀ make apology títí pé lórí atẹ́gùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé for physically nǹkan sà. kí ló ń ṣàwé pé náà. physically nǹkan sà ẹ máa lọ. physically ó yẹ kí n lè lọ síbi irú Ìlọrin láti lọ bá lọ àwọn bàbá wa bá lọrin àbí bàbá wa máa mú lọrin bàbá mi náà jẹ but necessity ló yìí necessitated mi. láì tí ì lọ. bẹ́ẹ̀ni mi ò tó bẹ́ẹ̀ láti máa lọ ọbẹ̀. ṣùgbọ́n àárín àtọ́ba lọ́ni ti dán àbí. bẹ́ẹ̀ni. so ẹ wá mẹ́sẹ̀gì yẹn lẹ́kẹ̀ẹ́ mú délẹ̀. bẹ́ẹ̀ni. mẹ́sẹ̀gì pé tí à ń lọ kóòtù à ń lọ gbẹ̀ tí a fi dópin. àwọn àgbàlagbà wálẹ̀ Yorùbá ló yẹ kó máa dá sí òkè irú nígbà tí Alájà Kaola àti bàbá wa kí ó gba gold àtàwọn àti àbákẹ́gbà gold tí ọ̀rọ̀ yẹn ń lọ bàbá wa Olúbàdàn invite gbogbo wa ká wá sí Ìbàdàn aṣíwájú gbogbo mùsùlùmí tilẹ̀ Yorùbá bàbá wo onímàlú wọ́n wà ń bẹ̀ àwọn èrò pọ̀ ń bẹ̀ àwọn doctor and professors wọ́n wà ń bẹ̀ bàbá tó gbàgbọ́ nìkan náà yọjú níjọ́ yẹn ẹ̀yìn ìgbà yẹn wọ́n ti padà bá wọn sẹ́tù ẹ̀ o wọ́n invite gbogbo akáwá síbi bẹ̀ láti bá wa sọ̀rọ̀ but àwọn àgbàlá ayé kí gbogbo wa lè ní ẹni tí ẹ pé ó máa bá tó yẹ kó lè bá wa sọ̀rọ̀ tí gbogbo wa máa lè gbọ́rọ̀ sí lẹ́nu àwọn ẹni tí ó dẹ̀ yẹ kó jẹ́ ẹni tó máa bá wa sọ̀rọ̀ tá a máa gbọ́rọ̀ sí lẹ́nu náà ni wọ́n ń jà yìí. nínú bàbá kó gbàgbọ́ olùyìn sí ó yẹ kó lè jẹ́ ẹni tó yẹ kó máa parí ìjà kò kì í jà. bọ̀wọ́n táwọn náà ń jà wọlé pé ọ̀pá mi lórúkọ jẹ́ onímọ̀ sí. àwọn yóò ṣe gbogbo orúkọ tó bá bàbá kó gbàgbọ́ olù kò ń ṣe bàbá kó gbàgbọ́ olù ẹ̀ kó máa jà kò ń ṣe irú wọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ dúndùn àgbàlagbà fà nílẹ̀ Yorùbá àwọn náà fẹ́ wà nù wọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ wà bẹ́ẹ̀ kò ń ṣe irú wọn ló yẹ kó máa jà tí kí irú anybody bá lè wò kó bu wọn no matter irú èbú náà tó ń tàn bá jẹrà make apology kékeré kọ́ move on kò ń ṣe irú wọn ẹ wá ń fà á títí pé mi àmúgbé ẹlọ́kọ̀ gbogbo no kí nìyẹn ò ní sẹ́tù àgbàlagbà wọn yẹn wọn ní jágbáre. tí wọ́n lè kọ́rọ̀ lọ bá. kọ́ wọ́n máa wò pé ìwọ náà ní oníjà ni ẹ máa wò pé ìwọ náà oníjà ni ẹ irú èmi sì èmi fi irùngbọ̀n mi ṣe ń funfun díẹ̀díẹ̀. báyìí. ó ń funfun díẹ̀díẹ̀ ó dẹ̀ ń dúdú wọ́n á wò pé òkè ṣé o fẹ́ funfun ni jẹ́ ìrùn ẹ lọ́wọ́ irùngbọ̀n mi kọ́ ló funfun báyìí ni mo jẹ́ kó gbogbo ẹ̀ funfun báyìí o. èmi lẹ mú sí. èmi mo ṣe kó funfun sí ni mo ràn án lọ́wọ́ kó ba lè funfun lórí funfun báyìí mo ṣe kó nǹkan kan ló funfun báyìí so irú ẹ̀mí sọ̀rọ̀ lè kẹjọ abẹ́mi tó gbẹ̀mí ọtí ìmọ̀ sínú àwọn àgbàlagbà yẹn mo yọra mi kó bẹ tó ẹ̀mí ò sí ń bẹ̀ àwọn tó yẹ kọ́ lọ bá kọ́ lọ máa kọ́jọ àwọn àgbàlagbà yẹn kọ́ lọ bára wọn kọ́jọ máa yanjú ẹjọ́ kò ń ṣe irú èmi irú àwọn yẹn ló yẹ irú àwọn bàbá Kéwúgbà Gold bàbá wa Ọlọ́run ló mẹrú ẹ̀ àgbàlagbà ni arú àwọn yẹn irú àwọn ẹni táwọn ẹ bá pàpà á. àwọn mòdìrò ayége ń kọ́. àwọn àgbàlagbà ń gbà bàbá àwọn àgbàlagbà àwọn yẹn jẹ́. àwọn afáàlà alágége. àgbàlagbà bàbá àwọn àgbàlagbà àwọn yẹn jẹ́. irú àwọn ṣèkú àmàlẹ́ àwọn bàbá wa dókítọ̀ bàbá mufti gbogbo ilẹ̀ Yorùbá àgbàlagbà bàbá àwọn àgbàlagbà àwọn yẹn káwọn yẹn àwọn yẹn kọ́ irú àwọn bàbá Kéwúgbà Gold ló yẹ kó wà láàárín láti máa ṣẹ́tù gbogbo ọjà tó bá rí pé lágbájá ti tàmẹ̀dù ń jà
àwọn ilé ẹ̀kọ́ dìde wọn kí ló ń jẹ́ níjà nínú ìjà tẹ́ irú àwọn yẹn tó bá wá yanjú ẹ̀ tó bá wá rí yanjú parí tápá àwọn òka náà máa wá gba ó dà pé orí ẹ̀yọ́ ọmọ yóò fẹ́ pé orí ti ń dàrú àmúta ẹ̀sọ́ ẹ̀fẹ́ gbọ́ àgbẹjọ́ ìlọsọ́dọ̀ àwọn bàbá. tọ́lá àwọn òjì lù ayé gé àwọn àfa ńlá. àwọn ti gbẹ́jọ́ àwọn ti bá ọmọ ìwé o wọ́n fẹ́ gbọ́dọ̀ ọ̀dà sílámù wo ẹni bàbá ẹ bá dá sí kó sọ ọlọ́pàá ok ọlọ́pàá tẹ fi lẹ́ra wọn káàkiri kéèsì àmì àti àbátọ́gba gold adájọ́ sọ pé àwọn méjì ni wọ́n gbé wọn kóòtù pé wọ́n bá sáyẹn sì tú káàkiri pé kó wà lọ ṣẹ̀wọ̀n kò lè òun nìkan adájọ́ sọ nìyẹn pé ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀ máa jọ lọ kóòtù wọ́n dẹ̀ bí èmi àti àbátọ́gba gold ní Àbújá wọ́n jọ bí wá pé ṣé ẹ̀yin méjì rẹ mo lébi rẹ láti lọ ṣẹ̀wọ̀n pẹ̀lú àbátọ́gba gold tó kọ́ máa tọ́ ọjọ́ gbá méjì lọ ṣẹ̀wọ̀n. wọ́n yẹn sí Nàìjíríà. mo wà ní ìjà àjọ wà l'Ábújá. bọ̀dà àlùfáà nìkan lè wálé. àmì ìwà mo wálé wọ́n tẹ̀mí mọ́ Sontu ní ti Dr. Alifulani wọ́n tẹ̀mí mọ́ Sontu tí mo lo bí ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀. ọ̀nà jọ́ǹpù bẹ́ẹ̀lì bí yẹn. ngba ẹ jọ́ǹpù bẹ́ẹ̀lì ní police station nìyẹn kò ń ṣe kóòtù ìgbà jọ́ǹpù wọ́n gbà tí wọ́n wá lọ kóòtù àwọn kóòtù wa ní kí n yọjú gbà tó ní kí n yọjú mo dẹ̀ wò pé ara mi ò yá ń gbà yẹn ara mi ò yá mo wá sọ fún kóòtù mo ní medical report lọ́wọ́ tó tọ́lẹ̀ ní mo lẹ̀ ó rẹ̀ mí díẹ̀ ibà ń ṣe mí mo wá yọjú sí court mo dẹ̀ wò pé mo ní kí n lọ fún medical attention ní United Kingdom kí n lọ gba treatment tó gbé mi mo dẹ̀ lọ sí London mo lọ gba treatment àwọn UK dẹ̀ sọ pé kí n relax ibẹ̀ for táàmù gbà díẹ̀ nítorí àwọn ọmọ sí UK nìyẹn. mo relax ló ń tí ní. mo dé náà mo lọ relax ara mi o mo ní medical attention kọ́ máa wò mí pé torí bóyá sẹ́mo kíní tó máa lọ sókè tó ń lọlẹ̀ wọ́n mọ̀ bóyá o ti gbọ́dọ̀ ṣe wàhálà ju o gbọ́dọ̀ wọ plane o gbọ́dọ̀ kó lè dúró déédéé kó lè balance tó fà á ní mo fi dúró sí ìlú òyìnbó. bàbá fún ọdún mẹ́jọ tẹ fi apariwo yìí èmi fẹ́ lu ariwo tẹ fi jìjàngbara yìí activism ni lójú ọ̀nà Islam kí ló mú wá kí lẹ pàdánù kí lẹ jèrè bọ̀ níbẹ̀. To be honest èmi ò lè sọ pé mi lùsì kankan o. bóyá dúkìá bóyá opportunity bóyá àǹfààní tó yẹ kó. tabaníkà wo mi ò bí mo ṣe wà yìí mi ò ní plan pé káwọn èèyàn mọ̀ mi. ẹ lọ wo lánàá nígbà tí ẹ bá tẹ wà lọ́dọ̀ brother mi Dr. Alifulani. àìmọye àwọn reporters náà fẹ́ wá record mi àwọn fẹ́ wá interview mi mama ẹ fi mílẹ̀ torí pé mi ò plan pé ẹ fi mílẹ̀ mo ṣe láì tèmi lọ. òkìkí kọ́ lẹ̀ ń wá. tó bá yẹ kó torí ẹ̀ ni èmi kọ́kọ́ ní ma máa pa àwọn èèyàn máa fọwọ́ pọ̀ ẹ wá record mi èmi gan tí bá pariwo mi àwọn èèyàn ń gbọ́ ariwo tí mo pa. ẹ mọ̀ pé láriwo mọ́sẹ̀ nígbà ìjàngbara activism ẹ mọ̀ pé láriwo. fóònù mi náà mo fẹ́ lọ́kọ́ bá mi mú àǹkì wá látòkè. bí nǹkan tẹ pàdánù èrè tẹsí jẹ ẹni sọ̀rọ̀ tó bá ní ọ̀pàdánù nǹkan mo lose owó nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ torí pé nígbà tí mo wà London tí mo ń ṣiṣẹ́ àwọn insurance àtàwọn mo bá àwọn insurance company ṣiṣẹ́ tí mọ́tò bá last dent nílùú tí mo ń gbé èmi ni máa lọ bá wọn fi lọ́ọ̀rì mi tí máa fi bá wọn lọ kó àwọn mọ́tò bá last dent àbí àwọn mọ́tò àwọn ọlọ́pàá bá six máa lọ fi bá wọn fi mọ́tò gbé níbi tó bá ibi tó bá pound yẹn sí mi máa lọ gbé tí máa bá wọn gbé lọ síbi tí ọba fẹ́ everyday mo máa ń gba £250 ẹ̀mọ́ ẹ̀sìn £250 jẹ́ nísìn owó ni tó bá jẹ́ pé contract yẹn wọ́n ready láti terminate contract fún mi èmi ni mo cancel pé no owó yẹn ń wọlé every blessed day but kí ni yẹn disturb ariwo tí mo ń disturb iṣẹ́ tí mo ń ṣe yẹn iṣẹ́ ẹni kì í má lo láriwo mọ́ ó disturb iṣẹ́ tí mo ń ṣe pé no kí ni yìí mo wọ̀ pé sówó ni mo wá ọlọ́run fún yàn lówó mi ò nídìí owó yẹn mo pa owó yẹn tì mi ò ọ́n ti fowó rárá mo á fowó lẹ̀ pé ọlọ́run máa ń ṣòwò fún yàn náà mo ti pa owó yẹn for years o kó tó di pé ẹgbẹ́sẹ̀ ìdání mo gbéṣẹ́ ìdání
£250 every blessed day. ló ń wọlé. Billahi lazim. £250 mo ń gbà every blessed day for years. mo wá close iṣẹ́ pé mi ò ṣe mọ́. n gbogbo báyìí mi ò rówó mi náà. mi ò rí náà mo kàn pa owó mo kàn kójọ torí pé Monday to Monday ni iṣẹ́ mo ṣáà ń ṣe lọ ni mo kàn máa ń pa owó máa tọ́jú omi máa wọ mi ní fi ra ọkọ máa wọ pé lẹ́yìn tí ń jẹun máa wọ pa owó. ẹ sì ní lọ pátí ẹ ní bíìsì àwọn mo máa ń ṣe bẹ́ẹ̀ o mo máa ń ṣe bẹ́ẹ̀ ní ká ọmọ yẹn tọ sólà fún mi ọmọ tọ sólà sísè. ọ̀ya ẹ máa lọ. bá gbé sí 2 lọ síbẹ̀ wá ní kíní yẹn kọ́ gbé sí 2. ẹ máa sọ̀rọ̀ lọ. sáré Idris dà. ẹ máa sọ̀rọ̀ Idris gan ti jáde. ẹ máa lọ sà láì fún àwọn ẹ. ok ó clear. mo máa ń lọ pati táwọn ọ̀rẹ́ mi bá rí pé àwọn ọ̀rẹ́ mi ṣe nǹkan mo máa ń lọ bẹ̀ tí máa ń lọ ṣe fàájì pẹ̀lú wọn mo máa ń náwó láà mo máa ń lọ sójú agbo. gẹ́gẹ́ bí alùsùn náà. no fáwọn ọ̀rẹ́ mi bá ṣe. tó bá ṣe ok. láti lọ yẹ wọn sí. láti lọ yẹ àwọn ọ̀rẹ́ mi sí ni kò ń ṣe pé láti lọ ná owó kárí mi. mo kàn lọ ságbo ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bí wọ́n ṣe pati wọ́n ṣe ìyàwó wọ́n ṣe kó mọ́ tó lè mú mi náwó ni. perfect. ok mo máa ń lọ tí máa ń náwó bẹ̀ but owó yẹn máa ń retain owó mi ò wá rówó mi ná gbà tí mo wá stop iṣẹ́ yẹn wọ́n á wò pé ok ẹ jẹ́ kí n máa ṣiṣẹ́ mo ti ń ṣiṣẹ́ mo máa ń ṣe kí wọ́n máa kó aṣọ lọ sí Nàìjíríà aṣọ àlòkù bí mo ń ṣiṣẹ́ lọ́rì yìí àkúbè yẹn máa ń lòdù ẹ̀rọ wá sí Kotonu Togo máa ń kó West Africa mo máa ń ṣe yẹn but mi ò bẹ́sì lórí ìyẹn dáadáa torí pé owó tó wà bẹ́ẹ̀ yẹn kéré sí owó lọ́rì yẹn mo wá kúkú quit lọ́rì yẹn mo wá bẹ́sì lórí yẹn nítorí yẹn gbà mí láyè láti lè ṣe tó dáwà náà fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni wá ara yẹn pé mo lùsòwò bọ́ gbàtàríwó ṣe ẹ máa para bèrè nígbàtàríwó ń lọ lọ́wọ́ owó tí mo lùs lórí kéèsì tí bá ní kí n wò lọ kí n wò bọ̀ Billahi lazim máa bẹ̀ wọ $200 million. lórí ẹjọ́. torí ẹni o Saheed Shittu o àti gbé lọ sí kóòtù báyìí Saheed Shittu àti gbé lọ sí báyìí o kí ló dé kí ló ṣe ó bú bàbá wa kò dé ṣe pé mo bú bàbá ẹlòmíì ò ló ń dùn o mo bá ṣe jálàbí jẹ iṣẹ́ tó ń ṣe yẹn ó bàjẹ́ ló ń dùn ló wá ń tó mọ́ pé ó bú bàbá wa ó wà nígbà ó ti bú bàbá wa. n tó ń dùn nìyẹn o ó bá business wa jẹ́ ló ń dùn ló wá di pé nígbà o ẹ mọ̀ jọ lọ ló wà ní ọlọ́pàá lé mi kiri àwọn gbẹmí lọ kóòtù but alhamdulillah. ẹ̀fọ́ kọ́ọ̀tù yẹn kì í yọjú. èmi ò yọjú tí n bá yọjú ló ní ara mo yọjú lẹ́mìí. kí ló dé fi yọjú ńgbà yẹn sà. ohun tí mi ò fi yọjú ni pé púpọ̀ nu àwọn ẹjọ́ mi tó pè mí fún to be honest púpọ̀ nu ẹjọ́ tó pè mí fún wọ́n kàn wọ́ọ̀kì ẹjọ́ yẹn wọ́n kàn force arraignment náà ń wá pé àròdàròdà ni. bíi pé kọ́kọ́ gbé mi wọlé kí n ṣáà ti ẹ̀jẹ̀ bàbá àrùn mẹ́wọ̀n. ẹ̀kú tó bá tẹ̀lé ti gbé mi wọlé adájọ́ rẹ̀ ní òkè ó jẹ̀bi àbó jẹ̀bi torí mo máa rí nǹkan tó pé àmì ò jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí náà ó jẹ̀bi ó bá lọ ṣẹ̀wọ̀n ó jẹ̀bi ó bá lọ wá ìkọ̀kọ̀ gbé ẹ̀dẹ́nu ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n yẹn làwọn ń wá. ẹ̀yin ò sì fẹ́ wọ bẹ̀. mi ò fẹ́ wọ bẹ̀. sẹ́yìn sì wọ bẹ̀. Ọlọ́run gbà. o ti ẹ̀ rìmáàdì yìí pé bó tẹ̀ jẹ́jọ́ kan àbí bí wákàtí mélòó kan. wọ́n ní àwọn tó fẹ́ mú mi yẹn nágbára ẹ̀ bọ̀tọ̀ Ọlọ́run ò gbà ní kò ń ṣàgbára mi mo tún bẹ̀ wọ́n báyìí kọjọ mi ò lágbára o kọjọ torí Ọlọ́run wọ́n fẹ́ mú mi mọ́ bẹ̀ bọ̀tọ̀ Ọlọ́run ló lóun nùnùnù ẹ má ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n lónìí kéèsì mi ló ṣì wà lẹ́bàá ilé ni. kéèsì ọwọ́ Ọlọ́run yẹn wá. kéèsì tó wà báyìí náà àbó ti tán yẹnyẹn. almost. ló ti fẹ́ tán báyìí. ó dà kó ti fẹ́ tán. bàbá ó táwọn máa ń sọ ni pé wọ́n á ní Saheed Shittu gbogbo àwọn tí wọ́n ti wá ṣáájú àwọn tó ti àwọn ẹni ẹ̀ṣà ẹni àpọ́n nínú ìsìláàmù bàbá Kamaldini bàbá Shehu Adam Alilori bàbá Lámúnígun wọ́n ní gbogbo wọn ní Saheed Shittu ló ti bú kí ló ṣẹlẹ̀ ló ti jàkàjàkà bàbá Shehu Kamaldini kí ló ṣẹlẹ̀ sá.
ẹ jẹ́ wọn fi lè kun sà àbí torí pé ìsàlẹ̀ èkó tẹ ti wá ló fà tẹ fi mú radicalism mọ́ dáwà tẹ ń ṣe dáwà tẹ fi dání. ohun tó ṣẹlẹ̀ ni pé ṣe rí àwọn kankan wà bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọlúwo ni Kwara ni ní Sàárẹ̀ Olú ọmọlúwo ni sà ìlànà mi. ọmọlúwo ni Kwara. ọmọlúwo ni Ìjẹ̀bú-Igbó. ọmọlúwo ni Ìbẹ̀jú Lẹ́kì. Ìbẹ̀jú Lẹ́kì àwọn tèmi ládùúgbò wa nílò ṣe rí ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti wá náà oníkálukú ní tóun tó fi ń sọ̀rọ̀ city kọ̀ọ̀kan ló ní tóun bẹ́ẹ̀ni àbí state kọ̀ọ̀kan ló ní tóun tó fi ń sọ̀rọ̀ ní wọ́n ní èdè tiwọn. wọ́n ní ṣe dialect rẹ̀ ń dálẹ̀ jà ẹ̀ka èdè dálẹ̀ ẹ̀ka èdè dialect àbí bẹ́ẹ̀ni Bẹ́ẹ̀ni. gbogbo state kọ̀ọ̀kan ló ní dialect wọn tọ́mọ Ìbàdàn bá fẹ́ sọ̀rọ̀ ó ní bó ṣe máa gbé tí ò ní lédè Ìbàdàn tó bá ń bá àwọn ará Ìbàdàn sọ tó bá fẹ́ fagọ̀ sí àfagọ̀ sí tó bá fẹ́ sọ̀rọ̀ tọ́mọ Ìlọrin bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ fagọ̀ sí àfagọ̀ sí láti fi sọ̀rọ̀ tọ́mọ Èkó bá fẹ́ sọ̀rọ̀ tó bá sọ lójú ará Ìbàdàn tó bá ń sọ fáwọn ará Èkó ó ń lọ náà ni lédè Èkó àwọn ará Èkó ò ní rí séèbù bẹ́ẹ̀ni tó bá sọ lójú ará Ìbàdàn àbárà Ìlọrin ó ti débú tó bá sọ lẹ́gbóná tiwa ó débú bẹ́ẹ̀ni ohun tí ọmọ Ìlọrin bá wá sọ ọ̀rọ̀ yẹn fáwọn ará Èkó àwọn ará Èkó máa gbà pé nọ́mbà ló bá wọn sọ ṣùgbọ́n tó ọmọ Èkó bá wá sọ fáwọn Ìlọrin ó máa débú. irú àwọn ọ̀rọ̀ wo sà. ok lápèjúwe kébì àti ìyànjọ máa ṣe àwọn àdàgbà àbúlé kúkúrú yàrá yẹ ẹni normal thing ní lẹ́kọ̀ọ́ ìgbẹ́ àṣà Èkó nìyẹn. normal thing ní kò òdì àdàbí yàrá yẹ àbúlé kúkúrú yàrá yẹ ìgbà fọ́ yẹ lórí èdè Èkó ni o mi ò ṣe pédè tó dáa ni ẹ má sì mí gbọ́ o mi ò sọpọ́tì àwọn language àwọn foul language yẹn o but kò ní rí láàrin Èkó ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ bí àwọn ọmọ Èkó. màá bójú yẹ jẹ màá lè tẹ̀sí lára. ìyá ẹ̀ máa gbọ́ màá tẹ̀sí lára ẹ̀ mọ̀ bó ṣe kọ màá bójú ìyá ẹ̀ jẹ kó sọ lójú ìyá ò ní ṣe kọ́kọ́. ọba bàbá wa ọba Èkó. kábíyèsí o. bàbá wa Akíolúkọ bàbá wa Akíolúkọ. Oyèkán bàbá wa Oyèkán. Adéyínká Oyèkán kábíyèsí o kábíyèsí o. kọ́lọ́ba foríjì wọn. aláwọ̀ mi. ní ìsàlẹ̀ Èkó ní òru ní táìmù Ramadan gbogbo àwọn máa ń gbá bọ́ọ̀lù níwájú ìtàbẹ̀ èmi ò tẹ̀ ẹ̀ sínú àwọn tó kọ́ tẹ̀ lè mú mi torí èmi ò fi bẹ́ẹ̀ mọ bọ́ọ̀lù gbà àwọn bọ́tà àwọn tèmi wà bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbá bọ́ọ̀lù gbogbo àwọn ọlọ́wọ́ bọ́ọ̀lù ní tí wọ́n máa ń pọ̀ gan níwájú palace lóru tó máa ń fẹ́ kó máa gbá bọ́ọ̀lù látàlẹ́ tí ìdájí bàbá wa Oyèkán máa kọjá báyìí ọmọ bàbá wa Oyèkán ọ̀rọ̀ tí mò ń sọ yẹn bí àwọn aláṣàlẹ̀ Èkó Oyèkán máa gbá bọ́ọ̀lù wọ́n máa wà ń bẹ̀ bàbá máa kọjá báyìí máa kọjá dábàá bẹ́ẹ̀ bàbá wo yẹ kọ ó máa kọjá tí ẹ pé wèrè ni ó ní bí ọba ni mo sọ ẹ bèrè lọ́wọ́ àwọn ọmọọsàlẹ̀ kó wá sọ fún mi pé tòótọ́ ni mo sọ bàbá wo yẹ kọ nílò ẹwọ àwọn ọmọ eléyìí ṣe fàájì tiwọn ni. fàájì ní lẹ́kọ̀ọ́. nọ́mbàtì ní lẹ́kọ̀ọ́ ẹ tó bá ṣe pé kó challenge anybody tó bá gòrè ó ń sọ mi kú ẹ tó bá fẹ́ challenge kó jọ ó gbọ́dọ̀ jọ ọmọọsàlẹ̀ kó tí mo sọ yìí tó tọ́ ni bàbá wo yìí kàn máa gbójú kó mẹ́rin pé wèrè ni ẹ̀sìn kọjá ẹni sọ̀rọ̀ àwọn lọ tí wọ́n tó ní bàbá máa ń kọjá wọ́n lè lọ síbi ẹ̀yẹ wọ́n lè bọ́ sàrùn lé kọ́ lọ sí kọ́ fẹ́ wọnú kọ́ lọ káwọn tí wọ́n lọ wọ́n máa rí wá dáhùn ṣe fàájì wá ń tà náà àwọn apariwo bẹ ọmọ yìí kò máa páàkì sínú inú pálásì ọba Oyèkán gbà yẹn Thomas everybody máa ń ṣe fàájì ẹ lọ nomati ní èdè yẹn wọ́n máa bí mi síbẹ̀ mo dàgbà níbẹ̀ báwo lẹ ṣe expect ní kí n máa gbé ẹlẹ ẹlá fún ẹlá kìíní bàbá wa kò mẹ́rin lára jẹ́jẹ́ mi dẹ̀ ni mò ń lọ. nígbà tí epo mi Èkó lẹ mú. omi tí mo mú nìyẹn kí ni kíláàmù mi èdè bí mo dẹ̀ yẹn sọ̀rọ̀ náà lọ́wọ́ ọlọ́run dẹ̀ fi bóyá gbogbo bóyá ń sọ̀rọ̀ yẹn mo fẹ́ kó bá wọn sọ torí pé àwọn ẹni tó ti bá wọn sọ problem tó wà ń bẹ̀ tẹ́ ẹ táwọn èèyàn ò get àwọn èèyàn kan ti ń bá wọn sọ ti pẹ́ wọ́n ń rí kinní yẹn bẹ́ẹ̀ pé ó ń kọrin létí àwọn ni. bóyá torí pé òwe tí Yorùbá máa ń pa pé wọ́n ń lè bu àgbà bí a torí ẹ̀ làwọn ṣe kàkún pé ọmọ yìí sọ̀rọ̀ sí wa ni
mo ń bọ̀ àwọn tó ń bá wọn sọ́ngbà ẹ̀ ṣe bá wọn bá wọn sọ white ẹ pé wọn fìlẹ̀ white on drop on tó ń ṣe white on rí pa burú ní táwọn ń ṣe wọn bá wọn sọ náà white on drop ẹ. ẹ bóyá àwọn yẹn ń pọ́n wọn lé. wọ́n gún kíní yẹn wọ́n wá fìlì ìtì tó wọ́n mọ tí wọ́n ń bá wọn sọ wọ́n rí lọ́rọ̀. kò jẹ́ kán mọ lọ́rọ̀. kò jẹ́ kán mọ lọ́rọ̀ lọ́lọ́run tọ́lọ̀ mi ń bọ̀ sà ẹ máa sọ̀rọ̀ yẹn ẹ lè nọ́ọ̀tì ẹ̀ dáhùn tọ́lọ̀ bá wá rí pé òkè òun ti bá wọn yẹn sọ wọn ò gbọ́ àwa wù pókè ẹlẹ́gbọ̀ àyà Kùránì a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní wà ń tẹ̀tẹ̀ wá là ó tẹ bá kọ̀ iṣẹ́ tó ń rán yín àwọn ẹni tó rán tó yẹ kó sọ fún wọn tó jíṣẹ́ fún wọn pé tó yẹ kó sọ fáwọn yẹn bóyá ń fọ ẹ̀rù ń bà wọn láti sọ wọn ò jẹ́sẹ̀ ẹ̀ bó ṣe ẹ̀kọ́ jẹ́ ọlọ́run ní expecting kọ́ ọmọ gẹ́rọ̀kùn òun máa substitute yín pẹ̀lú àwọn ẹlòmíì súnmọ̀ láyà kúnnú àmsálàkùn àwọn èèyàn ò ní jọ yín báwo ni wọ́n ṣe jọ wọn àfáà yẹn ṣé mo jọ wọn ṣe èmi mú gbòmí jẹjẹ ọlọ́run àwọn ewé stop with that gbó wọn máa bá mi pariwo ọlọ́run sọ bẹ́ẹ̀ pé wọ́n yín tata wà láwù yẹ expecting kọ́ ọmọ gẹ́rọ̀kùn tẹ́ ẹ bá kọ iṣẹ́ tó ń gbé fún gbé kẹ́ máa ṣe tẹ́ ẹ̀ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe òun á fáwọn ẹlòmíì substitute yín súnmọ̀ láyà kúnnú àmsálàkùn àwọn onítọ̀hún ò ní jọ yín kí ni mo fi jọ wọn ṣáàjọ tèmi ni ẹjọ́ mi kọ̀ tẹ̀bá wá rí pé ọlọ́run ẹ ti lé ju ó ń kú gbogbo wọn ẹ jẹ́ wọn padà sórí question yín lórí bàbá wa Kamali Dini kò ẹni tó bá lè mú fídíò tí mo ti bú Sheikh Kamali Dini tó bá lè mú jáde máa fún 10 million naira tí ì bá fún káyọ̀ ní bàjẹ́ tó bá lè mú jáde evidence tí mo ti bú Sheikh Kamali Dini challenge for everybody tó bá lè mú fídíò yẹn jáde pé Saheed Shittu bú Sheikh Kamali Dini challenge for everyone in the whole world máa fún 10 million naira. gbogbo ayé máa ń gbọ́ yín báyìí. àníkàn fún tó ń 10 million kò ṣe 1 million 10 million. ìgbẹ́ tó bá lè sọ bí tẹ̀. tó bá lè mú ṣe fídíò Sheikh Kamali Dini jáde pé mo bú Sheikh Kamali Dini máa fún 10 million naira. Sheikh Adamu ńkọ́ á lè lórí. mo sọ̀rọ̀ pa Sheikh Adamu tó tọ̀. náà bàbá mi náà jẹ́ kí ló bí pé kí n mú ọ̀rọ̀ Sheikh Adamu jáde bàbá mi náà jẹ́. náà ṣó yẹ kí n sọ̀rọ̀ sí wọn. torí ẹ kí ń bẹ̀ o. bẹ́ẹ̀ni ṣó yẹ kí n sọ̀rọ̀ sí wọn. kò lẹ́tọ̀. kò tọ́ but n tó bí ọ̀rọ̀ yìí ni pé àwọn ọmọ kan tó bá ṣe tí ò dáa wọn ni n tí bàbá Sheikh Kamali Dini nìyí tí bàbá Sheikh Adamu ṣe n tí bàbá Sheikh Adamu fọwọ́ sí wọn ta ni bàbá wa Sheikh Adamu ìsọfúnṣọ ló sọ báwo fi bàbá Sheikh Adamu báwo ṣé bàbá Sheikh Adamu lọ́lọ́run sí wa ni àwọn kọ́ lọ́lọ́run sí wa náà láyé ẹ̀ má tún mú ọ̀rọ̀ wọn wá bá mi mọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ pé Ànábì sọ pé ni kò mú wa tó bá fẹ́ defend any shit tó ń ṣe defend ẹ̀ pẹ̀lú Ọlọ́run sọ pé Ànábì sọ pé má wàá mú ìròrí pé bàbá sọ pé bàbá kan sọ pé Ọlọ́run ò rán bàbá yẹn sí wa n tó bí ọ̀rọ̀ Sheikh Adamu ni mí tó bẹ́ẹ̀ ọ̀ bí mi re kí n bú Sheikh Adamu ṣùgbọ́n wàá máa wá fi ọ̀rọ̀ wọn jẹ́rìí ọ̀rọ̀ bàbá lè ṣe mistake náà tí ẹ bàbá ṣe mistake wàá máa kó ti mistake bàbá fún mi tani ma se ko ṣe mistake àná mo ṣe mistake ṣe bá mi wa sallallahu alaihi wasallam mọ̀ọ́mọ̀ òun náà ṣe mistake na tọ́lọ̀ ń kọ́ ẹsẹ̀ ẹnu Quran wàá máa kóòtù kọfí wàá máa kóòtù Sheikh Adamu fún mi àbí wàá kóòtù bàbá kan fún mi má mú bàbá wa fún mi o mi fẹ́ gbọ́ bàbá kọ̀kọ́ kí lọ́lọ́run wí kí lọ́lọ́run wí lórí oṣù tẹ́ ń ṣe kí lọ́lọ́run wí sọ́lọ́ ní kẹfà ṣe sọ́lọ́ ní kẹfà ṣe ẹ tọ́lọ́run tó rán sí wa nìyẹn n tó bí nìyẹn àwọn náà bú Sheikh Adamu mi ò bú Sheikh Adamu ti bú Sheikh Adamu rí ok kí ni mò ń kóòtù ní ọ̀rọ̀ Sheikh Adamu tẹ́yìn kóòtù fún mi pé kí n gbà as ẹ̀sìn kí n put that into practice mo ti Sheikh Adamu sọ yẹn ẹ̀yin fẹ́ kí n put that into practice mo dẹ̀ sọ fún mi pé n ti Sheikh Adamu sọ yìí kò lọ bàbá mi náà jẹ́ mo gbà wọ́n láàfa ṣùgbọ́n eléyìí tẹ́yìn kóòtù yìí kò lọ n tó bí pé ó ti bú wọn o bú Sheikh Adamu bàbá mi náà jẹ́ bí n tó bẹ̀ láti bú wọn. ọ̀rọ̀ yẹn gan tún ta bàbá lọ́rin náà gbà kan. bàbá mi ni bàbá wọ bá lọ́rin mi ìbú bàbá wọ bá lọ́rin ẹ jẹ́ gbogbo wa kí bàbá wọ bá lù lọ́rin ṣéèwù wallahu yasimuka minan nas la takafu darakan wala taksha wala hawla wala quwwata illa billahi ọlọ́dọ̀ bá a fún bàbá wọ bá lù lọ́rin lálàáfíà àdàgbàyọwọ́ kọ́wọ́ ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí wọn àlàáfíà ara tó pé ọlọ́run o
bá wa fún wọn jọ ń dàgbà jẹ́ kó sì wá pẹ́ ju bó ṣe wà lọ torí pé ọba tí nílùú ẹ̀ ọba ìlú tó ń darí tó bá gbàgbọ́ ọba ìlú lọ́rin láti ní wá gbẹ́bọ wọlé bàbá ọba ìlú lọ́rin dúró wọn lé ni pé àwọn ò ní gbà àwa ọmọ wọn náà dẹ̀ dúró pé àwọn ò ní gbẹ́bọ wọn ò ní ṣẹbọ ìlú lọ́rin títí dọjọ́ Zazuli ọlọ́run jẹ́ kẹ́bọ wọ ìlú lọ́rin ọlọ́run ní jọ́kọ́ gbẹ́bọ wọ bẹ̀ mí ẹbọ àwọn oníṣẹ̀ṣe wèrè tó ń pariwo wèrè tó náà fẹ́ ṣe wèrè ṣìtì ní ọlọ́run ní fún wọn ṣe o àmín ọmọ ni mo bú bàbá wọ bàálù lọrin mi ò bú bàbá wọ bàálù lọrin mo kàn ń sọ pé ọ̀rọ̀ ló ń bí ọ̀rọ̀ bọ̀ nínú fídíò yẹn táwọn èèyàn ń kọ́ tì mí pé mò ń dá ọmọ kékeré tó wà pẹ̀lú mi yẹn lóhùn gbà yẹn pé ọmọ yẹn pa irọ́ mọ́ mi ọmọ yẹn dẹ̀ ti dìbọ́ǹkì ẹ̀ fóun parọ́ mọ́ mi ni. ṣé Yàgàmbàrí ó ti dìbọ́ǹkì ẹ̀ pé irọ́ lòun pa mọ́ mi pé èmi sọ fóun pé fóun máa lọ bú ọba ìlú Ìlọrin ọmọ yẹn ti jẹ́wọ́ náà ọmọ yẹn ti jẹ́wọ́ mo wá sọ nínú fídíò táwọn èèyàn máa ń play mo ní tí wọ́n fẹ́ bú bàbá wọ ọba Ìlọrin ṣé wọ́n ni máa rán tí wọ́n fẹ́ bú wọn máa bú wọn ni. kò ní Yàgàmbàrí rẹ máa rán. kò ń ṣe wọn ni máa rán màá wá rán wọ ọdẹ parọ́ mọ́ mi mò ń tẹ́ láti sọ pé òun parọ́ mọ́ mi ni mi ò tó bẹ̀ láti bú bàbá wọ ọba Ìlọrin tí wọ́n fẹ́ bú wọn máa bú wọn fúnra mi tí bá fẹ́ sọ̀rọ̀ pa wọn mo rí mistake wọn tí mo rí lọ́dọ̀ tèmi pé táwọn èèyàn bá fẹ́ kí wọn máa bá ẹ máa ń kí wọn yẹn kò yẹ kó kí wọn bẹ́ẹ̀ ó tó tí mo sọ nìyẹn bàbá wa ló jẹ́ ọmọ lè pe bàbá ẹ̀ ṣàkíyèsí ànábì bùrọ̀ yìí mọ̀ alẹ́sọ̀lá wàsálà ó ní ìwọ bàbá mi ó pe ó ní ìwọ bàbá mi ẹ má ṣẹ bọ̀ ó pe bàbá ẹ̀ ọmọ lè rí nǹkan tí ò dáa lára tí bàbá ẹ̀ ṣe kó sọ fún bàbá kí bàbá yìí ò ní gba advice ọmọ ẹ̀ bàbá máa ń tẹ́tí tọ́mọ ẹ̀ pé tọ́mọ yìí sọ ó make sense pé tó sọ yìí ó make sense jẹ́ kí n listen sí bàbá náà bíbélì rẹ̀ pé tí àwọn bàbá ti wà nílẹ̀ Yorùbá tẹ̀ bá pọ̀ sákèsí ọba náà ò gbọ́ wọn ò yàtọ̀ sí bàbá ànábì bùrọ̀ yìí mọ̀ tó ní òun máa jọ́ ọmọ òun lọ́kọ̀ kò sí àtọ́nu wọn bàbá tó máa bínú bọ́mọ ẹ̀ pé sákèsí kò yàtọ̀ sí bàbá ànábì bùrọ̀ yìí mọ̀ tó bá torí ẹ̀ wá bínú kó listen sọmọ ẹ̀ pé kí lọmọ yìí ń wí ni tó bá wá gbọ́ kó wá wò wá àtòtọ́ lọmọ yìí sọ so bí ìbú bàbá wọ bàálù lọrin bàbá mi náà jẹ mo dẹ̀ dúpẹ́ fọlọ́ pé bàbá wọ bàálù lọrin inú wọn padà dùn sí mi pé ọmọ mi lọmọ yẹn ẹ filẹ̀ gbogbo àwọn tó lè bínú tán náà wọn dìfẹ́ǹdì mo bẹ̀ gbogbo wọn náà kọ́ máa bínú mi ò tó bẹ̀ mi ò tiẹ̀ ní agbára ẹ̀ láti bú bàbá wọ bàálù lọrin but mo lè sọ fún bàbá wọ bàálù lọrin pé eléyìí ọmọ lè sọ fún bàbá pé eléyìí ò dáa eléyìí ló dáa bàbá tó bá jẹ́ bàbá gidi àwòrán òdodo lọmọ yẹn sọ ṣùgbọ́n bàbá bú ánùmù nígbà ó ṣe máa sọ bẹ́ẹ̀ fún mi kò yàtọ̀ sí bàbá ànábì bùrọ̀ yìí mọ̀ alẹ́sọ̀lá tó àsálà torí òun máa jọ́ ọmọ òun lóko pé olóòṣì ọ̀rọ̀ olóńgbò òun sọ. ìrìn àjò yìí ọdún mẹ́jọ ni tí dáwà ẹ̀ tí ó tó tẹmu tó go ala mile kí wàá ní ṣé èyí rí àtọ̀ṣá. bẹ́ẹ̀ni tó pọ̀. lára àwọn èèyàn ni àbẹ́rẹ́ àwọn àfà. lára àwọn àfà torí pé mo máa ń gbà tí mo bẹ̀rẹ̀ ariwo ẹ̀ mo ní èmi ò bẹ́yìn èèyàn sọ̀rọ̀ o àwọn àfáà tó ń ṣòṣì yìí gangan mo ń bá wí pé kò stop òṣì but àwọn èèyàn náà wá reason pé tòótọ́ lélẹ́yìí lápèjúwe mo náà rẹ̀ kan mọ́tò lónítọ̀hún yẹn ń ta onítọ̀hún yẹn ní tó rì mọ́lẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ ó ní tó rì mọ́lẹ̀ ó ní tó fi ń wẹ̀ ó ní tóun bá ta pé yes òun ta ọtí inú òun dùn láàrin oṣù kan òun lè ta mọ́tò méjì abẹ́yọ̀ kan náà máa dúpẹ́ àwọn dúpẹ́ fọlọ́run but ìgbà tí mo ní kó lọ wú gbogbo àwọn wèrè tó dáwọn àfáà ṣe fún mi ìfẹ́ dárúkọ àfáà lú wọn ìmáàmù lú wọn tẹ́gbọ̀n tí bá sọ fọ́ọ̀rì mi sọ tẹ́gbọ̀n àwọn máa ṣe fún nígbà tó ń wú gbogbo àwọn òṣàyẹ gbogbo àwọn rọ́bìṣì tó ṣe fún ọtọ́ lọ́dá gbogbo ẹ̀rù wọ́n ní gbogbo nǹkan kọ́kọ́ dá wáíwáíwáí fún bí oṣù bíi mẹ́rin but ìgbà tó máa pín ìpadà wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ tó ń ta pọ́pọ́ báyìí pé láàrin ọ̀sẹ̀ kan àwọn ta mọ́tò mẹ́fà méje lọ́sẹ̀ kan ó wá dàbẹ̀ pé ó ní wọ́n wá sọ fún mi jọ̀wọ́ pé gbogbo mọ́tò rẹ̀ tán lórí gbà àwọn èèyàn wá wò pé ṣé ìpọ́kùnrin jẹ àwọn kan gbèsè àwọn kó mọ́tò pé gbogbo àwọn tá a mọ́ mọ́tò àwọn tó gba mọ́tò tà lọ́wọ́ àwọn èèyàn ọjà àwọn ò rẹ̀ tí ì dé láti Canada àwọn ìṣẹ̀wọ̀n tún rush lọ ra ọjà wa àwọn ń já kọ́ńtínà rẹ̀ pẹ́tẹ́pẹ́
ó dẹ̀ kí òdo tọ́lọ́run o àìmọye irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń give testimony tó ń give testimony pé yes tí èèyàn bá dúró tọ́lọ́run àṣẹ ẹ̀ máa ń yí láìpẹ́ yẹn padà àwọn èrò pọ̀ bẹ́ẹ̀ èmi ń sìn ọṣẹ àwúrẹ́ wo ni ọṣẹ òkìkí wo ni mo wẹ̀ tí gbogbo ẹ̀ fi ń gbọ́ mi ò lọ mo ti fẹ́nu kàn ọ̀ǹtú ó tó kéré jù dáhùn ẹ̀ mọ́ mo ti fẹ́nu kàn sí mi ì tí máa kírun mi ò tí bí ọmọ first born mi tí ẹ pé ọ̀ǹtú o àbí ọṣẹ àwúrẹ́ àbí ọṣẹ wèrè táwọn afá máa ń ṣe ọṣẹ ìtajà gbogbo ṣíìtì ẹ mo ti lò ó sì mi ì tí bí ọmọ mi first born náà ti máa rí o ti bímọ mi ì tí máa kírun rárá mi ì tí mo jẹ. gbogbo àtẹ̀yìn mú gbó yẹn rẹ. gbà tí mo ń gbó mo ti ṣe gbogbo ṣíìtì yẹn rí gbà tí mo ti yí padà báyìí mo ti àtìgbà yẹn mo ti fẹ́ gbọ́dọ̀ ti débẹ̀ gbẹ̀yìn. àwa pẹ̀lú gbogbo dáwà tẹ̀sẹ̀ aláriwo agbéra wa ṣépè àti gbogbo abínú sọ̀rọ̀ tí wọ́n sá sí rí. asasi wọ́n sà sí mi. ẹ̀sìn mọ̀ pásà sí ni. kò ní ràn mí ni wáyé tó máa fi ràn mí. ọlọ́run sọ bẹ́ẹ̀ pé in awusu láì bìnrin ṣètò ọ̀rọ̀ ìbí sọ̀rọ̀ ṣé mo ti ṣe awusu lẹ́kọ̀ọ́ ọlọ́run ní iná wulẹ̀ ìsàrà awusu lè tán alálẹ́dínà amọ̀nù wà alárọ́bí yatawakkalun iná mọ́sù lè tọ́nù alálẹ́dínà yatawallawna wàlẹ́dínà ubi mushrikun ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ní iná wulẹ̀ ìsàrà awusu lè tán ọlọ́run ní èṣù àtàwọn companion mi àwọn ọmọ iṣẹ́ wọn ní kò ní alálẹ̀dínà iná lẹ́sàrà oṣù tọ̀ èṣù ò ní lágbára lórí àwọn tani o alálẹ̀dínà àmọ̀nù kò ní lágbára lórí àwọn onígbàgbọ́ òdodo wà lárọ́bì tó gbà pé Ọlọ́run ọba lóru tọ́jú òun yatawakkalun tó tó agbára lọ́lọ́run Ọlọ́run wọn bí dà wọn bí èṣù dà kò sásà tó lè sàṣẹ tó lè ẹgbẹ́ Ọlọ́run ò gbé pé kò dárúkọ pé àwọn àfa èṣù tó jọ̀gá wọn gangan lọ́lọ́run ti gbé pé olórí burúkú yẹn gan kò tó bẹ́ẹ̀ kàtó ọ̀sán àwọn wèrè àwọn ìṣẹ́pẹ́rẹ́. àwọn ìsọbẹ́rẹ́. ọlọ́wà ní nàmọ́sùlì tọ́nù ẹ̀rẹ́ tẹ̀sù máa lágbára lé lórí o alálẹ́sìn náà yẹtà wà láwọn àwọn ẹ̀ẹ́dẹ́sù máa lágbára lé lórí o tó lè sàṣì tó lè táwọn afá lè sàṣì táwọn babaláwo lè dì tó lè ṣe gbogbo ṣíìtì wọn ẹ̀ fún alálẹ́sìn náà yẹtà wà láwọn ẹni tó bá yapa Ọlọ́run ara yapa Ọlọ́run ni kí ọmọ ta tẹ́tẹ́ ara yapa Ọlọ́run kí ọmọ mutí àlẹ́sìn náà yẹtà wà ńlá nìyẹn o tọ́lọ́run sọ mò ń ka o kí wọ́n náà la etí ẹ̀ kó máa gbọ́ o tọ́ bá sàṣírú ẹni tó bá ta tẹ́tẹ́ ó máa ràn àlẹ́sìn náà yẹtà wà ńlá lẹ́ni tó mutí àlẹ́sìn náà yẹtà wà ńlá lẹ́ni tó ṣe ṣìnà àlẹ́sìn náà yẹtà wà ńlá lẹ́ni tẹ́ kó ń jogún ọmọ òrukàn àlẹ́ gbogbo atrocity tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ Ọlọ́run ní ìdíjà ní musabu àbí ànábìrì rẹ̀ ó ní ìdíjà ní musabu àlùmọ̀ràbò god ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje ànábìkà kí ọkọ ọmọ má gbọ́dọ̀ sóbi ẹ̀ lẹ́nu tó bá sàṣẹ òun àrùn ọmọ tó yàpò bí ẹ̀ Ọlọ́run tẹ̀ ṣe pé léwu ọmọ bẹ́ẹ̀ Ọlọ́run ní ọgbàtọ̀ Ọlọ́run bọ́rọ̀ bọ́ Ọlọ́run ní wàlẹ̀ dínà kọ́lá ní wàhálì dé ní ó ń fìlù Ọlọ́run ní wáyé lákà ámín kò ní dá fọmọ náà òfò àjálù kò máa bá ọmọ bẹ́ẹ̀ Ọlọ́run tí o gbọ́dọ̀ sóbi lẹ́nu. tí o gbọ́dọ̀ sóbi lẹ́nu tó bí ẹ̀ bá sọ̀rọ̀ Ọlọ́run ṣe gbogbo ní dáa gbogbo tó bá ṣe òní bọ́ sí dáadáa ọmọ tó bá takò bí ẹ̀ ok Ọlọ́run wá sọ pé àlẹ́sìn náà yàtà wá ńlá ẹni tó bá yapa Ọlọ́run àṣàṣì máa ràn Ọlọ́run wá ní wà lẹ́sìn náà ó bí mushrikun àtàwọn tó ń ṣe ẹbọ gángan tó bá ṣàṣìra wọn ó máa ràn ra wọn so wọ́n ṣàṣìmí kò yẹ kó wọn ṣàṣìmí tó confam tí ò rújú but kò rìn mí torí pé èmi tó sàṣì èmi ń ṣe life mò ń enjoy life mi lọ kò sí tó disturb life mi mò ń enjoy mò ń gbádùn ẹni tó wá sàṣì náà máa ń lẹ ẹjẹ pàmò nípa eléyìí life ẹ ti kò ti bẹ́ẹ̀ o ti wọ́ọ̀bù life tèmi ń perfect sí èmi ń gbádùn bí mo ṣe mi ò tí ẹ rí ìwọ̀n tó bá dọ̀ odò fẹ́ sàṣì mi èmi tó dọ̀ sàṣì mo ń gbádùn mo ń jayé mi mo tún ṣe fàájì pẹ̀lú àwọn ìyàwó mi tó bá dọ̀wọ́ o tó bá yẹ bí àṣà brọ́dà mi àbátọ̀ síbẹ̀ á ní òun tún tọ̀ síbẹ̀ fáwọn ìyàwó òun tọ̀ síbẹ̀ ó tọ̀ ní mo ẹ̀jọ́ láìfù mi lọ
ṣé mi ẹ̀ wàhálà èèyàn kan máa ti kó sàṣìmí ọ̀rọ̀ mi òṣìlẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ ṣe so kí ló tún kú lẹ́fẹ̀ẹ́ bẹ̀rẹ̀ sá. bàbá ó táwọn tó máa sọ ni pé n tí èmi ń rí láàárọ̀ yìí ó yàtọ̀ sí èyí tí mo ti gbọ́ lẹ́nu àwọn èèyàn wọ́n máa ní Saheed Shittu mọ kéwú pé kò mọ kéwú mi ò mọ kéwú ó kàn mú wa ń gan ni pé gan ni gbélé tó ń sọ lórí láìpẹ́ yẹn pé irọ́ ni kò mọ kéwú. mi ò mọ kéwú ṣùgbọ́n ẹni tó bá sọ pé mi ò mọ kéwú ìjọ wo ni mo tú kéwú tó bá ní tí mo tú yẹn ẹ̀rọ ni bọ́tà kó sọ pé ìtukùtù ló tú kọ́ńtà bọ́tà kó sọ pé ìtukùtù mo tú mi ò mọ èmi máa ń dóòrè pé mi ò mọ kéwú ẹ̀yin lẹ mọ kéwú máa lọ ẹ̀yin lẹ mọ kéwú ẹ̀ bá gbé kéwú yín lọ. ẹ̀yin náà ti gbọ́ ẹni sọ́ni ti ń rí. mo máa sọ èmi kò máa sọ pé èmi ò mọ kéwú ẹ̀yin lẹ mọ kéwú ẹ̀ máa gbé kéwú yín lọ ẹ̀fẹ̀ mi lẹ̀ lọ́tí tèmi sọ fún yín Yorùbá lèmi ń bá sọ̀rọ̀ mi ò bá lábá sọ̀rọ̀ mi ìbá wọn lábá sọ̀rọ̀ àwọn ìbá mo bá sọ̀rọ̀ so àwọn ìbá tí mo bá sọ̀rọ̀ gbọ́n tí mo sọ ó yé wọn tó bá karabawa ẹ̀ lọ́fẹ̀ mi lẹ̀ Yorùbá ni mo bá sọ̀rọ̀. bàbá ó dáhùn kan tó sọ ní pé ní tí ẹ bá ní kọ́lọ̀ ń paná ẹlẹ́bọ rẹ ẹ̀bẹ́lẹ́bọ ṣe ẹ̀bọ ní Jàlábí ṣe kí ni àjọṣepọ̀ Alhaji Saheed Shittu Sunday Igboho àti Aláàfin Ọ̀yọ́ ilẹ̀ lọ ṣe ní pálásì. lọ́dọ̀ bàbá Aláàfin Ọ̀yọ́ Ṣàngó gangan lọ́dọ̀ Ṣàngó gangan. olùkóso àyànrán olú àkàtà yẹ́rìyẹ́rì. lọ́dọ̀ Ṣàngó kí ni mo lọ ṣe lọ́dọ̀ Ṣàngó tó rẹ pé bàbá Aláàfin Ọ̀yọ́ gangan ní Ṣàngó. bẹ́ẹ̀ni